Hello, my beautiful people. My name is Princess. This is Yoruba American comedy. It's all about counseling, adverts, Yoruba culture, American culture, and broadcasting news. Lórí ètò yìí, a máa ń múnú èèyàn dùn, a máa ń pààyàn lẹ́rìn. We speak ngbàtí, and then we speak to go to went, just to make people happy. And tí ìyàwó àtọkọ bá jà, a máa ń parí ìjà fún wọn lórí ètò. So that if your wife run away, just calm down, she's coming back. No good one out there. If your husband run away, you can't find him, just relax, he's coming back. No good one out there. Maybe your children travel out and it's only mommy and bami at home. Kò sẹ́ni tó máa sọ pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yín àfi tán bá gbóhùn ọmọ wọn lórí fóònù. Ẹ̀yin ẹ ra fọkànbalẹ̀ bá ti rí Yoruba American comedy, ẹ máa gbádùn lọ ni. Àwọn ọmọ yín ń bọ̀ wọ́n lọ ṣiṣẹ́ ajé tẹ́ máa fi jẹun ni. Gbogbo ala máa jẹun, a máa jèrè ọmọ lágbára Ọlọ́run. Ẹ̀yin ìyá tẹ́ ń bọ́ ọmọ yín jà, ẹ̀yin ọmọ tẹ́ ń bá ìyá jà, gbogbo ẹ̀ náà ló wà lórí ètò yìí. Àwọn ìbílẹ̀ rẹ̀, ibi bá mi, ibi mọ́ mi, ibi èyè mi, ibi àbá mi, gbogbo ẹ̀ ló wà lórí ètò yìí. A máa ń parí ìjà, a dẹ̀ máa ń sọ̀rọ̀ Ọlọ́run, torí in anything your God first. So before we start, let us pray to Almighty God who made us alive today. Father, Lord, we thank you for today. We thank you for every damn thing in our life. So let your will be done in everybody life that is going to listen to this video, to this platform. Most especially all my van all over the world. So, thank you, Lord. We appreciate you. We adore you. You are our Father forever. Yes. Let's get started. My people, I had something, maybe in the news, on the YouTube or somewhere else. Ṣé mo sọ fún yín tẹ́lẹ̀ pé ngbàtí máa wà, to go to went náà máa wà. So don't be annoyed if I mix it together. I just want to make you happy, make you, smile and forget about your sorrow. A máa ń pariwo náà lórí fídíò yìí, kì í ṣe pé bóyá ẹni tó ń ṣe nǹkan ń ṣe. No. Ariwo dowó ni. Ìgbà míì wà á sọ̀rọ̀ quietly. Ìgbà míì wà á sọ̀rọ̀ tó jẹ́ pé ìwọ gan tó bá ń wò ó ní lè gbójú kúrò. Ìgbà míì á pariwo. Content tí ó bá nǹkan tá a fẹ́ sọ lọ, ó la máa gbé jáde. Irú eléyìí sìn kò sáriwo púpọ̀, bẹ́ẹ̀ a máa rẹ́rìn díẹ̀ torí ó fẹ́ jọ fídíò ọmọ kékeré, ó dẹ̀ fẹ́ mú títa àgbàlagbà mọ́. Most especially àwọn babies, àwọn little pompom wa, àwọn bubus wa tán ṣe ń dé from 1 week to 2 weeks or 3 weeks. What I saw on the YouTube was I saw a baby. Her mother was using a cream, the bleaching cream, on him or her. Maybe it's a boy or girl. That's what I saw. I was like, wow, this is not right. As a mother, and ngbà tá à ń tọ́jú ọmọ, mi rò pé àwọn ìyá wa lo bleaching cream fún wa láti fi gbé skin wa jáde. The babies, they have opportunity to change their skin, no matter how black they are. Ọlọ́run ti kọ síbẹ̀.
There's nothing you can do to stop it. The baby will change the skin like 3 steps until when they got to 6 months. Toba baby changing in the first few months or weeks. In the first week, peeling and dryness are common as the protective layer from the womb is sheared. Other common change include baby acne around 2 to 3 weeks old and mottling. Tán bá ṣẹ̀ṣẹ̀ bímọ, ẹ máa rí pé àwọn ọmọ yẹn máa ń fine gan, máa fresh, àwọn míì máa blue, àwọn míì máa red gan. Àwọn tó bá blue yẹn bóyá oxygen ò tó wọ́n pẹ́ nínú ìgbà tí wọ́n fà wọ́n jáde lé ojú ara. From there wọ́n á lost the oxygen. Àwọn oníṣègùn òyìnbó wa wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní gbá wọn, wọ́n á fún wọn ní oxygen, míì wọ́n á suction, míì wọ́n á ṣe mouth to mouth just to bring him or her back. Then immediately he or she came back, the blue color will change immediately to the red color or pink color. That means oxygen has already taken place in the brain, in the lungs, in all over, in the blood, everywhere. The oxygen have already taken place. But oxygen ò bá sí ńbẹ̀. Ìyẹn ni ìmí tọ́lọ́run mí sí wa tó ní mo ti dá èèyàn tán o. That is the oxygen. That was the last thing my father did, the Almighty God, when he created me, you, and all over the world, the people on the earth. After he created us, then he said, he gave us oxygen from his body. And that is the oxygen we are using now. I'm using, you are using, everybody is using it. When we breathe out, we breathe out the carbon dioxide. You breathe it out. But when you breathe in, you carry the oxygen into your body to make you survive. So during that time, when the baby start to breathe, oxygen will enter the body. Then that blue color will change. Àwọn doctor adùn, àwọn ìyá ọmọ lọ́mọ náà dùn pé ẹsẹ̀ ọmọ tó dàbí blue ó ti ń di pink color or red. Ó common kó jẹ́ pink. Ọmọ mi máa ń red according to the parent color. Kò kí ń black. Tó bá dẹ̀ máa black, ó máa fẹ́ black with color white. But color tó ti dáa jù ni pink color or reddish or pinkish color. Tó máa rẹ̀ dúdú dáadáa. That means ọmọ yẹn ti pé ó ti ní oxygen. Then after 2 to 3 weeks, tẹ́ bá ṣàkíyèsí àwọn ọmọ yín, if you notice your child very well, your baby, the hand and the feet will start peeling up. That is the work of God. It's changing the color. It's changing the dead skin. Most especially the skin that came with him or her when he was born. The womb skin, he has to change it. Inú ọmọ, nínú ilé tó wà nínú ìyá, ó máa kọ́kọ́ change skin yẹn. Tó bá ti change skin yẹn ní 2 to 3 weeks, ló máa bẹ̀rẹ̀ sí ní Peter bá ṣàkíyèsí àwọn ọmọ wa tá bá gbé wọn dání. Àrípọ̀wọ́ wọn ó ń hun jọ, ó ń peel àtẹsẹ̀. Body náà máa ń peel, but you can't notice the body because ẹ̀ ń wẹ̀ fún wọn lójoojúmọ́. Àwọn míì wá ń dẹ̀ máa notice ìtọ́mọ wọn, especially àwọn tán bá black gan, ẹ rí pé wọ́n ń change color. Wọ́n ń change color dáadáa. Then lẹ́yìn ìgbà yẹn, wọ́n á tún change color tó bá tó nǹkan bí bóyá bí lẹ́yìn oṣù kan. Ẹ̀mẹ́ta ni. Then the third one only 6 months. That is the final.
wọ́n wá change ẹ̀ pátápátá gbogbo layers yẹn is the dead skin. It need to be changed. That's why you see the baby around 6 months tó máa fresh gan, especially 3 months wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fresh, wọ́n ti ń jókòó ń gbà yẹn. Ọmọ mi tó bá ń scrub tó bá ń fà káàkiri, ẹ bá ṣàkíyèsí orókùn wọn ó máa ń peel. Tẹ bá ṣàkíyèsí ọwọ́ wọn, especially ọmọ tó bá dọwọ́ délé báyìí tó ń fà orókùn àti ẹsẹ̀ ó máa peel. Tó bá jẹ́ ọmọ tẹ́ ń fún ní powder lọ́rùn, tẹ́ kún powder sí lọ́rùn, ọrùn ẹ̀ máa peel. Abíyá, ikùn, gbogbo ẹ̀ lọ, especially the umbilical cord area níbi dodo wọn bí báyìí ó máa peel. Tí dodo yẹn bá fi lè jábọ́ gbogbo ẹ̀ máa peel. That means the processing of changing the skin is taking place. But mo ráwọn ìyá kan sìn yín o, wọ́n wá lo bleaching cream fún ọmọ wọn, which is not ó tiẹ̀ wáyé rárá, kò bá mu. Tó bá ti lọ bleach cream and bleach baby before kó tó di pé àwọn skin yẹn peel, or bóyá after the processing of the changing of the skin, tẹ́ bá tún wá lọ ń lò, and the last layers tó máa wà ń bẹ̀, which is going to be protective skin for your baby for any infection like a measles, like chickenpox, or rashes, or another one again. I forgot the name. It has like a pink color all over the baby skin. What's my guru? Okay, bí èélá. Àwọn ọmọ mi máa ń ní èélá. Bẹ́ẹ̀ tó bá ti lọ bleach ẹ̀, báwo ni protective skin yẹn ṣe fẹ́ protect ọmọ ẹ̀ kúrò nínú sickness yẹn? Torí measles burú o. Tó bá bo ọmọ mi báyìí látorí délẹ̀ ni, then tí kíní infection tó wọlé sí lára yẹn is bacteria. Tó bá kúrò lára ẹ̀ tán, bóyá wọ́n tọ́jú ẹ̀, wọ́n fún lóògùn, wọ́n fún ní what is it called, injection. Ó common lọ́dọ̀ wa ní Africa, injection. Àwọn míì syrup. Tán bá fọ́mọ yẹn tán, skin yẹn máa ó di dandan ó máa peel because of those rashes that was lay up on the skin nígbà tó ọmọ yẹn sick. Tí ò bá jáde síta, òbí á máa bẹ̀rù pé ọmọ wọn ò tí ì heal because the rashes must come out. Tó bá ti jáde yẹn, kó ti incubate tán lára ọmọ yẹn nìyẹn, ó ti jáde síta. So tó bá dẹ̀ ti lè show that the sign tó fún ọmọ mọ̀ pé yes, ètè ọmọ yẹn máa pọ́n, ojú ẹ̀ máa pọ́n, then ó máa ní high temperature, ó dẹ̀ máa ní running nose, skin ẹ̀ máa dry, ìmí á máa yàgbẹ́ gburu, ìmí ò ní rí ìgbẹ́ yàrá rárá, ikùn ẹ̀ á ti bẹ́mi. So wọ́n á fún ní enema láti pé kó yàgbẹ́, ó di dandan kó yàgbẹ́ because the way the skin has rashes, inú náà the same thing, ìdọ̀tí yẹn wà ń bẹ̀, ó láti shit it out. Gba ẹ̀ láyà abiyamọ tó máa balẹ̀ pé àwọn ọmọ wọn ti safe. Tí ò bá yàgbẹ́ kò dáa. So during that processing, skin tó máa peel yẹn wà very very important. Tó bá ti lọ bó, kí ló fẹ́ peel? So ti á expose ọmọ sí kí náà ń pè àìsàn míì tó tún lágbára. Ọlọ́run ní jẹ́ ká mì ní dárúkọ nǹkan tó lè dà because mi kò ní ṣẹlẹ̀ sí wa lágbára Ọlọ́run. Yẹn la gbọ́dọ̀ fi ọkàn sí wípé we need to take good care of our babies. The taking care of them is not bleaching. No. Tí wọ ìyá bá pupa, tí bàbá pupa, tó bímọ dúdú, bóyá ìyá ẹ̀ ló jọ, bóyá bàbá ló jọ. Bàbá lè dúdú. Ó ti ṣẹlẹ̀ rí níran mi. Bàbá pupa, ìyá pupa, bàbá dúdú. Ìyá bàbá nìkan ló pupa. So ọmọ yẹn ó wá láti generation bàbá. Àwọn méjèèjì ń wojú ara wọn ni. Wọ́n ní thank God, wọ́n ní bàbá Túndé, wọ́n ní bàbá ló jọ. Kẹ́yìn wá ló fẹ́ fi bleaching cream sí, kò make sense. That doesn't matter. Tó bá ti ń dàgbà, á máa change skin yẹn fún rẹ̀. Á máa change gbogbo
ìyá àti bàbá góyìn máa mú díẹ̀ ó máa mú pupa yẹn díẹ̀ kò kàn ní pọ̀ ni just to make sure pé ẹ̀yin náà lẹ́bi ẹ̀yin tẹ̀ ń bleach àwọn ọmọ kéékèèké kò dáa o bleaching cream fún baby ó lè bleach ara ẹ̀ kó o bó látòrí dé èékánná ẹsẹ̀ is good for you that's your own choice but this what you are doing to the baby is not his own choice maybe the baby itself go like àwọn ọmọ kan sì tán máa ní wọ́n change agenda wọn gender wọn wọ́n á gbé tọkùnrin sóbìnrin wọ́n á gbé tobìnrin sóbìnrin lọ́rọ̀ fún ọmọ ló ti ń sùn yìí àti bàbá ẹ̀ ńgbà tán dàgbà pé why did you change me kí ló dé tó yọ píríkì mi kúrò ń bẹ̀ tó gbé pẹlẹbẹ síbẹ̀ bẹ̀tẹ̀ àwọn ọmọ náà ta ń bleach fún náà the same thing bẹ̀rẹ̀ àwọn Áfíríkà kan wọ́n lè sọ pé wọ́n máa torí yẹn sùn ìyá wọn tó bá tẹ̀ máa lo bleaching cream fún àwọn ọmọ ẹ̀ jẹ́ kán dàgbà kan gbọ́n kán tó bí 16 14 níwọ̀nba fẹ́rẹ́fẹ́ dẹ̀ ni Vaseline gan lásán ó ń bleach cream ó ń bleach skin fáwọn ọmọ kéékèèké this Vaseline petroleum gel it can bleach adult skin too if you use it continuously like ó fẹ́ sùn lálẹ́ ó fi pa ẹsẹ̀ nínú òtútù ní ìlú aláwọ̀ funfun àwa dúdú nǹkan tá a máa ń lò jù ní because tó o bá lò ó ṣe mọ̀ pé kọ́lọ̀ wa dúdú díẹ̀ a máa funfun a máa wà ashes so ó bẹ́tà ká lò kí gbogbo ẹ̀ kó jọ̀lọ̀ ẹlòmíì dẹ̀ ń lo oil ẹlòmíì ń lo lotions baby lotions òun ló common jù but àwọn tó bá lówó baby lotions wọ́n á lo eléyìí so kára fi jọ̀lọ̀ dáadáa mostly àwa máa ń lo eléyìí fún foot ẹsẹ̀ especially mímí ló fẹsẹ̀ mi bá ti pedicure ọmọ ẹni kí ọ̀tàn máa fi pa ẹsẹ̀ so ajẹ́kẹsẹ̀ mi ó soft dáadáa any dead skin tó bá tún wá ń bẹ̀ ó máa peel off fún rẹ̀ ni ó dẹ̀ tún lè lo scrub kó fi scrub ẹ̀ dáadáa so that kí gbogbo ẹ̀ kó lè peel out so that you can see your leg maybe you are changing colour especially tó bá ti ń wọ menopause changing colour of the feet máa ń wáyé ẹni tó bá ní diabetes or something tó bá ti ní diabetes ẹsẹ̀ ò ní change colour kò ní máa di bí ẹni pé ó ń jóná ó di brown colour that means you don't have a blood circulation to your leg but if you have a blood circulation díẹ̀ kò lè change colour wí àwa ta dúdú báyìí èmi máa ń fi padà àdá mi ò ní diabetes but I use it for my leg my foot you know mo bẹ̀yìn ẹ̀yin màmá tẹ̀ ń lo bleaching cream fáwọn ọmọ yín please stop using it it is not advisable at all those children they don't want it if you want to make them beautiful bouncing àwọn òbí inú wọn máa ń dùn pé kán tọ́ ọmọ wọn ṣe kó tán bá gbé dání wọn ní àìpérí kán gbé dání kán máa kìlọ̀ kan ó dáa ó make sense but don't use bleaching cream bleaching cream is damaging the adult skin pàápàá ká má ti sọ lubricant àwọn ọmọ yẹn kẹ̀dẹ̀ ní wọ́n á lọ sí school wọ́n á fapá gbá desk wọ́n á ní mark wọ́n á máa bọ̀ nínú ilé wọ́n á fapá gbá nǹkan wọ́n á ní mark the wound will not heal up in time because you have already removed the protective skin àwọn míì àwọn àgbàlagbà gan tó ń bleach gan wọn kàn kí ń sọ fún yín tí mi bá lò ní kíní ní ara wound ó máa kẹ́ ni kò ní tètè jinná because you have already removed the protective skin layers mẹ́ta tá a ní ó máa dé stage kan tó bá dàgbà layers yẹn tó bá ti lè remove tó wà lókè tó bá kù méjì sísàlẹ̀ kò bọ́ sí mọ́ anything bá kàn báyìí wàá ti máa ní black and blue what I mean by black and blue àwọn white ló máa ń ṣe jù ẹ̀jẹ̀ á dì síbẹ̀ because you hit your tissues or maybe the vein the blood vein is around there and the blood will come out from the vein onto the tissues tó bá dẹ̀ dúró lórí tissue ó di dandan kí bẹ̀ yẹn di black and blue ẹ̀jẹ̀ ló wà ńbẹ̀ tó fi di black and blue ìtumọ̀ ẹ̀ nìyẹn so ẹ̀jẹ̀ yẹn kẹ̀dẹ̀ ní kò ní jáde
lọ sílé ìtọ̀ lọ sílé ìgbẹ́ until when you use maybe something like a tablet Camuran or something like that to push it out in your urine. Bẹ̀ láti má go through gbogbo wàhálà yìí táwa dúdú bá fi apá gbá nǹkan sìn a ní mọ̀ pé ẹ̀jẹ̀ ti jáde sí tissues from the vein because skin wa black. Bẹ̀ tó bá ti lọ bó and then protective skin ti wà ń bẹ̀ tó bá ti lọ bó tó bó protective skin àwọn skin tó protect ẹ tó ti ṣí dànù from there black and blue yẹn wá pọ̀ ó máa hàn ní párí àwọn màmá wa báyìí tó yẹ pé black and blue yẹn máa wà ń bẹ̀ wọ́n á máa ní ó ń di àwọn wá ló ń di green jollof ìrántí green jollof la máa ń pè ní within our ladies but it's blue and black. Green jollof yẹn kẹ̀dẹ̀ ní tí wọ́n bá múra sí ẹ̀jẹ̀ yẹn ò ráyè jáde ńgbà míì á wá jẹ́ kí skin yẹn black pa wọ́n á wá máa continue láti máa bó tó bá yá wá jóná á wá di dúdú because ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ ò jáde síta ó ti fi gbá nǹkan kan. Ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú ara wa tá à ń bó. Èmi náà ń lò díẹ̀díẹ̀ pé kí n mọ́ bẹ́ẹ̀ tí mi ò lo ní yoyoyo lọ títí because mo fẹ́ protect skin mi. Most especially àwọn ọmọ kéékèèké àwọn sisi wa ẹ bá ṣàkíyèsí pé àwọn sisi yẹn wọ́n ń búra especially àwọn tó bá graduate tán lọ sí school wọ́n ń búra ẹ ṣàkíyèsí wọn dáadáa because wọ́n ti kà dé school pé it's not advisable to remove the protective skin. Ìwọ tó bá ti kà ní school wàá mọ̀ wípé kò yẹ kó remove it because ó ń protect wa from any bad here tó máa fẹ́ lọ fẹ́ bọ̀ or from any disease like a chicken pox measles àwọn olókè méjì disease gbogbo wọn yẹn orúkọ wọn pọ̀ rẹpẹtẹ kò ní ṣe wá o bẹ́ẹ̀ tó bá nírú àwọn àìsàn yẹn bóyá ó tiẹ̀ ṣe mistake wọnú ilé ni bóyá ọmọ school ló lọ school tó kó chicken pox wá láti kíláàsì ẹ̀ tó bá mú ẹ tó nígbà míì èèyàn méjì ló máa mú nínú ilé kìíní yẹn ti ṣẹlẹ̀ nínú ọ̀dọ̀ mi rí àwọn méjì péré ló mú kò kí ń tètè mú àgbàlagbà ọmọ kéékèèké ló máa ń tètè mú tó bá dẹ̀ mú àgbàlagbà ó máa ń dangerous ju ọmọ kékeré lọ tó bá mú àgbàlagbà ó máa fi spot sí ojú àgbàlagbà yẹn tó jẹ́ pé for life kò ní kúrò ní ara ẹ̀ ìyàwó yẹn náà máa ń ní ṣàṣà lójú tó máa ń ní spot lójú bẹ́ẹ̀ tó bá mú ọmọ kékeré ó máa ń tètè lọ lára wọn. Ìwọ tó bá ti lọ bó skin láàbò pa tó bá lọ mú ẹ tiẹ̀ ti dáa kò yá máa ṣe kí ni kó o máa rán lókù ríran nìyẹn o so ó better bẹ́ẹ̀ tó bá dẹ̀ máa wẹ̀ ẹ̀yin tẹ́ ti bóra bó kìíní yẹn ẹ jọ̀ọ́ ẹ máa lo bleach ẹ máa lo Dettol or Savlon lotion ẹ fi sínú omi because if any disease or any infections tó bá ta mọ́ yín á tètè kúrò torí tó bá lọ wọlé kò dáa o. Ẹ̀yin tẹ̀sẹ̀ ń bímọ lára àwọn sisi bíi ti tèmi bá wa 16 báyìí tá a ṣẹ̀ṣẹ̀ ń bímọ nígbà míì wọ́n lè the labour might require cesarean section iṣẹ́ abẹ tó bá ti lọ bóra ó dangerous òun la máa rí ìgbà tí wọ́n bá ní wọ́n máa parí first layer second layer the third layers with a silk tó máa fi ràn ó máa já ni because the protective layers had already gone. What I had bí I have had ni ó ti gone I have had gone pátápátá so wàhálà wa dé báwọn doctors tó máa ṣe kíni tó máa tọ́jú ẹ̀ that's why you have to be under the dressing every day. Wọ́n máa pass gauze sí wọ́n máa ṣe gbogbo ẹ̀ because protective tó yẹ kó heal ó ti kúrò ń bẹ̀ ó máa ń common dáadáa. That's why you see them when they have first C-section bóyá first prime ni wọ́n ní àkọ́bí wọn from there àpáyà wá wà ń bẹ pàlàbà so tí operation bá máa wáyé lẹ́lẹ́kejì ẹni bá dẹ̀ ti lè sọ operation bẹ̀rẹ̀ ó di dandan wọn ní dúró pé kó go through labour wọn
because it's a little bit dangerous to the mother and to the operation site. It can open anytime. So from there they will go to another place. Either they do it lateral view under your tummy, or they do it in a post law kan bí lẹ́yìn látòrí dodo wá sísàlẹ̀. So wọ́n kàn máa kún ẹ́ yànnàyànnà. Wọ́n kàn máa kún ẹ́ yànnàyànnà because ó lọ bóra. But tó bá bóra, they can do it 3 times on one place. First born, second born, third born, fourth born wọ́n lè wá lọ sí orí dodo wá sàlẹ̀. Because ibẹ̀ yẹn á ti máa weak náà díẹ̀díẹ̀. But tó bá bóra ni, but tó bá bóra, ẹ̀kan péré náà máa ṣe ń bẹ̀ yẹn. Àwọn ọmọ tó ju wọn rí kíbi tó ti kọ́kọ́ là kó tó jiná. So that means they are going to another place. Láti má put ara into the highly risk for the operation site. Stop bleaching, please. Kíni yẹn common o. Stop bleaching. Most especially tẹ́ bá ti dé bíbá ẹ máa mú ẹ jẹ́ kí cream yẹn kó parí lórí dodo. Ẹ má gbèdé sàlẹ̀, ẹ má gbèdé bí orí dodo wálẹ̀ àti sàlẹ̀ báyìí pátápátá ẹ má lọ ẹ̀bẹ̀. Ẹ save life yín. Àwọn míì àní kí ló kan princess pẹ̀lú life àwọn kan jẹ́ káwọn là kan jẹ́ kan ṣe. No, don't do that. À ń ṣe lè láti máa fi gbára wa ní ìyànjú. Nǹkan tí èmi ò mọ̀ ìwọ mọ̀, nǹkan tí ìwọ ò mọ̀ èmi mọ̀. Ìyẹn lèmi ṣe ń sọ fún ẹ náà wípé look, má bóra débẹ̀ yẹn, má dẹ̀ bóra fún baby, please má bóra fún baby o. Mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run, má bóra fún baby o. The baby does not need and bleach his skin o. Kò sí bó ṣe lè gbé baby dání, no matter how black he or she, ó máa fresh ni tó bá ti ń fún lóúnjẹ tó dáa, tó ń fún ní fruit, òun fún ní oúnjẹ kó mu milk, má fún ní juice torí ṣúgà pọ̀ ńbẹ̀, fún ọsàn sínú feeding bottle. Àwọn tó lo pacifier wọ́n á fi banana sínú pacifier, which is good because bá ṣe ń jẹ rọ́bà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti ń jẹ pacifier inú wọn máa ń tóbi, wọ́n á jẹun díẹ̀ inú á ti tóbi because wọ́n ti fa afẹ́fẹ́ sínú. Bẹ́ẹ̀ tán bá jẹ banana pẹ̀lú pacifier díẹ̀díẹ̀ á máa ta sí wọn lẹ́nu, even gan kò ní jẹ́ kán kébi máa pa wọ́n gbogbo ìgbà. Gbogbo nǹkan yẹn máa ń jẹ́ kó mọ fresh ni. Orange, banana àti kìtìnì. Apple náà wọ́n máa ń lò, wọ́n á blend apple, wọ́n á fi sínú feeding bowl inú bowl kékeré, wọ́n á máa fi sí at 3 months wọ́n á ti máa bẹ̀rẹ̀ sí ní fi nú ọmọ wọn. Ọmọ yẹn máa fresh ni. Ìwọ tó bá wà ní oyún gan pàápàá, àwọn oúnjẹ tó lè jẹ tó máa jẹ́ pé ọmọ fresh tó bá bímọ, o lè jẹ àgbọn, omi inú àgbọn kó máa mu omi àgbọn gan. Then number 2 kó máa jẹ èso ọsàn, orange. Ó dáa. Tó bá lè fi lime lemon náà sí níwọ̀nba díẹ̀, má jẹ́ ó pọ̀. Máa fi sí. Bẹ́ẹ̀ má jẹ́ ó pọ̀ because kó má ti lọ gbé bóyá ènìyàn ní diabetes, sugar máa já wálẹ̀. Kó má lọ affect baby. Àwọn nǹkan tẹ́ lè lò nínú oyún yẹn tó yẹ kó máa jẹ́ kó mú fresh. Ẹ dẹ̀ máa jẹ ẹ̀fọ́, ẹ máa jẹ edé, ẹ máa jẹ ẹja, ẹ máa jẹ kí ló tún kù, ẹ̀dọ̀. Tẹ́ bá bímọ bá ọmọ yẹn máa fine. Ẹ̀jẹ̀ yín gan máa rich. Tó bá fẹ́ ṣe operation fún yín wọ́n need láti tún lọ máa wá pint of blood káàkiri. Because the one you have in your body is okay. Tí hemoglobin yẹn bá lọ low jù, wọ́n máa wá blood kíni fún ọmọ máa fà sí ẹ lára. Bẹ́ẹ̀ tó bá jẹ ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ìfewúrò díẹ̀ sí tó kó remove gbogbo ìdọ̀tí tó bá wà ńbẹ̀. Omi ọmọ umbilical cord tó wà ní inú tó máa ń dàbí omi, ó máa ń blue díẹ̀ báyìí, ó máa blue, ó máa fine, kò ní sí ìdọ̀tí ńbẹ̀ because ẹ jẹun tó dáa. Omi yẹn náà tún protect ọmọ. Tẹ́ bá bí baby yín máa fresh, ẹ need láti lo bleaching cream fún because you eat good food and after the delivery o tún fẹ́ díẹ̀ lóúnjẹ tó dáa. So nǹkan tí mo ní kí n bá yín sọ nìyẹn, ẹ̀yin ènìyàn wa lénìí, ẹ kú ọjọ́ mẹ́ta, ṣàlàáfíà lẹ́wà, ẹ bá fọwọ́ sí kíní, ẹ pín káàkiri o. Ó kù bí ìṣẹ́jú méjì sí kó pé 30 minutes tí mo fi ń sọ̀rọ̀. After that a gbọ́dọ̀ sójú yẹn lọ.
and then ẹ̀yin fan mi ẹ má bínú mo sì jẹ yín lówó o ṣe rántí excuse me lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ wa ti pọ́dún méjì bẹ́ẹ̀ tí kankan tí mò ń ṣe lọ́wọ́ tí mo fẹ́ tibẹ̀ máa distribute oúnjẹ fún yín ibẹ̀ ò tí ì rẹ́dì mo sọ fún mi láàní fún yín lówó mo oúnjẹ la máa fún yín mi ò gbàgbé o mo sì jẹ yín kẹ́lí mọ̀ pé princess ò kí ń parọ́ gbogbo yín ni máa fún lẹ́bùn lágbára Ọlọ́run ó lè jẹ́ before Easter la máa distribute a lè distribute ẹ̀ ní December ẹ̀ mọ́ òjò sì ń rọ̀ omi wà ní side ibẹ̀ so by December everything will dry up then we will be able to produce what we are going to dish out for everybody ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má Olúwa ló ní kí n má fún yín lówó ní kí n fún yín lóúnjẹ ni oúnjẹ tán ti páàkì ní fúnra yín lẹ máa jà kì í ṣàwà la máa jà fún yín so ẹ kú àlàáfíà ọkọ yín ńkọ́ ìyàwó yín ńkọ́ ṣé ẹ jà sí ẹ má jà sí o táwọn dáàdì wa bá pẹ́ wọlé ẹ má bá wọn jà ẹ kú mọ́ ti yẹ kí ẹ máa ń ọkùnrin pé they have 20 eyes àwọn míì dẹ̀ wà wọ́n ní they still love their wife but mi bò kò sí bó ṣe lè keep ẹ ó máa jáde ṣáà ni ìgbà kámú Olúwa ní mẹ́ lolúwa pè yeah men can do a lot but only woman can do one ẹ má jáde ẹ má sọ pé ọkọ mi ti jáde ọkọ mi ti lọ gbé 16 ó ti lọ gbé 16 ẹ̀yin náà sọ̀rọ̀ ayín di 16 lèmi sì ń ṣe èmi 16 lèmi ń tèmi o I'm 16 no ẹ bá sọ̀rọ̀ ayín di 16 bàbá ò ní wò ta púpọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ 16 tó náà wí máa wò ta bẹ̀ kò ní pọ̀ á ní I think I love my wife's skin I love her face she's looking fresh every day tọ́jú ààrẹ ìsàlẹ̀ yẹn má jẹ́ kó mú ti bí wá ẹ scrub ẹ̀ dáadáa mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́ make sure kẹ́ bó ṣáàkì yín dáadáa kí dáàdì tó wọlé láti tó bí bẹ́ẹ̀ bá bó ṣáàkì tó bá dì tí dáàdì gbáriwo wọn ní dúró nù lé ẹ bó ṣáàkì yín kókó gírígírí ẹ bó kó dàbí pé wọn tí ì débẹ̀ rí rárá àwọn kan tẹ̀lé ló wà tó bá dọjọ́ míì à sọ̀rọ̀ lórí ìyẹn because àwọn oríṣiríṣi nǹkan ti jáde lẹ́yìn ìgbà yẹn a ti ṣe ìwádìí lé lórí láì lo any cream or any tablet ojú ara ẹ máa dàbí ni pé bàbá ò tí ì débẹ̀ rí ni lọ́wọ́ ìtọ́jú tẹ́ ẹ̀ bá tún jáde síta lọ ṣèmí níbẹ̀ tẹ́ bá ti mú tìtakùn kò lè work bẹ́ẹ̀ bá pé bàbá nìkan ló ń ta sí yín bàbá ò ní jáde mọ́ o nígbà tí bàbá bá fẹ́ wọlé tó bá ń làágùn tó ń tiraka tó ń ja kí ló ń pè lórí bẹ́ẹ̀dì Anthony Joshua tó kàkàkàkà àwọn mọ̀ pé yes I'm not going out anymore I love my wife because you take good care of yourself especially ẹ̀yin tí ẹ gbójú ara bímọ nígbà pé wọ́n gbé ọmọ yín ní operation C-section iṣẹ́ abẹ ojú ara yẹn gbọ́dọ̀ gbẹ fúrufúru ni ẹ̀yin tẹ̀lé tí bímọ rí náà the same thing ojú ara gbọ́dọ̀ gbẹ fúrufúru because ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé tí ọmọ bá ti jáde lára obìnrin ibẹ̀ yẹn máa fáìn padà ni àwọn ìyá wa bàbá wa bọ́n ṣe máa ń ṣe the next video we're going to talk about it so that you can do it to your daddy at home alright they are our daddy they are our father they are our friends they are our Lord they are our husband so take good care of yourself and take good care of your husband take good care of your baby ẹ má bleach fún ọmọ alright when I have another information bye for now I love you.